Àkójọpọ̀ gbogbogbò ìhìnrere Mátíù. Ìhìnrere Mátíù, ìwé àkọ́kọ́ nínú májẹ̀mú tuntun nínú Bíbélì, jẹ́ ìtàn tó jinlẹ̀ tó ń fi Jésù Kristi hàn gẹ́gẹ́ bí Mèsáyà tí a ti ń dúró dè fọ́jọ́ pípẹ́ àti ọba àwọn Júù tó ń mú àwọn àsọtẹ́lẹ̀ májẹ̀mú láéláé ṣẹ. Ní ìbílẹ̀, a sọ pé Mátíù, tí a tún mọ̀ sí Léfì, agbowóde tẹ́lẹ̀ rí àti ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn méjìlá ti Jésù ló kọ. Ó sì ṣeé ṣe kó jẹ́ láàárín 70 sí 100 ọdún lẹ́yìn ikú àti àjíǹde Olúwa wa ni a kọ́ ní Áńtíọ́kù fún àwùjọ àwọn Kìrìsìtẹ́nì tó jẹ́ Júù ní pàtàkì. Ìwé náà ń ṣe amọ̀ afárá láàárín májẹ̀mú láéláé àti tuntun. Ó ń tẹnu mọ́ àwọn ipa Jésù ní ìfilọ́lẹ̀ ìjọba ọ̀run lórí ilẹ̀ ayé nípasẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀, àwọn iṣẹ́ ìyanu rẹ̀ àti ẹbọ tó ga jùlọ rẹ̀. Ìṣọwọ́tò ìwé Mátíù jẹ́ títò tí ó ga tí a sábà máa ń pín sí àwọn ìwàásù ńlá 5 tó ń ṣàfarawé àwọn ìwé 5 Mósè tó rà, tó ń fi hàn pé Jésù ni olùfúnni lófin tuntun. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn ìran Jésù ní kíkún tó tọpasẹ̀ ìran náà lọ sí ọ̀dọ̀ Ábúráhámù àti Dáfídì, orí 1. Lẹ́yìn náà ni àwọn ìtàn ìbí rẹ̀ ìyanu, ìbẹ̀wò àwọn amòye, sísá lọ sí Íjíbítì àti ìpakúpa tí Hẹ́rọ́dù pa àwọn ọmọdé, orí 1 sí 2. Ìtàn náà wá dojúkọ ìbátísímù Jésù lọ́wọ́ Jòhánù onítẹ̀bọmi, ìdánwò rẹ̀ ní aginjù, orí 3 sí 4, àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní gbangba ní Gálílì. Ìwàásù orí òkè, orí 5 sí 7, jẹ́ àárín gbùngbùn fún ìrere, òpómúlérò àwọn ìwà àmúyẹ Kìrìsìtẹ́nì, níbi tí Jésù ti sọ àwọn alábùkún fún tún òfin Mósè túmọ̀. Fún àpẹẹrẹ, ẹ ti gbọ́ bí a ti wí pé, ṣùgbọ́n mo wí fún yín, àti kọ́ni lórí àdúrà, ìdáríjì àti fífẹ́ àwọn ọ̀tá ẹni. Èyí ni a tẹ̀lé pẹ̀lú àwọn ìtàn ìwòsàn àti iṣẹ́ ìyanu Jésù, orí 8 sí 9. Yíyan àwọn àpọ́stélì 12, orí 10. Àtakò tó ń pọ̀ sí láti ọ̀dọ̀ àwọn olórí ẹlẹ́sìn, orí 11 sí 12. Àti àkójọpọ̀ àwọn òwe nípa ìjọba ọ̀run bíi ti afúrúgbìn, irúgbìn mọ́sítádì àti píálì olówó iyebíye, orí 13. Àwọn apá àárín ń fi iṣẹ́ ìránṣẹ́ Jésù hàn pẹ̀lú bíbọ́ ọ̀pọ̀ ènìyàn, rírìn lórí omi, ìpaláradà, orí 14 sí 17, àti àwọn ẹ̀kọ́ nípa ìgbé ayé láwùjọ, ìrẹ̀lẹ̀ àti ìdáríjì, orí 18. Bí Jésù ti ń rin ìrìn àjò lọ sí Jerúsálẹ́mù, ó sọ̀rọ̀ nípa ìgbéyàwó, ọrọ̀ àti iṣẹ́ ìsìn, orí 19 sí orí 20. Ó wọ ìlú náà lọ tògótògó, orí 21. Ó bá àwọn Farisí wíjọ́, ó sì fi wọ́n ré, orí 21 sí orí 23. Ìwàásù lórí òkè Ólífì, orí 24 sí orí 25. Sọ àsọtẹ́lẹ̀ nípa ìgbà ìkẹyìn, ìparun tẹ́ḿpìlì àti pàtàkì ìṣọ́ra àti ìṣọ́nà nípasẹ̀ àwọn òwe bíi ti àwọn wúńdíá 10 àti àwọn tálẹ́ǹtì. Ìhìnrere náà parí pẹ̀lú ìtàn ìyà Jésù, oúnjẹ alẹ́ ìgbẹ̀yìn, ìfihàn Júdásì, ìmú Jésù, ìdájọ́ níwájú Pọ́ńtíù Pílátù, ìkànmọ́ àgbélébùú, ikú àti ìsìnkú rẹ̀, orí 26 sí orí 27. Ó parí tògótògó pẹ̀lú àjíǹde, àṣẹ ńlá láti sọ gbogbo orílẹ̀-èdè di ọmọlẹ́yìn, àti ìlérí Jésù láti wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ títí láéláé, orí 28. Lákòótán, Mátíù ń fi Jésù hàn kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ tàbí olùwòsàn nìkan, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run Olódùmarè
tó bẹ̀rẹ̀ májẹ̀mú tuntun tó ń pe àwọn ènìyàn sí òdodo, àánú àti ìgbàgbọ́. Ìtẹnumọ́ rẹ̀ lórí ìmúṣẹ àsọtẹ́lẹ̀, ìgbé ayé òdodo àti iṣẹ́ ìjọ ni ó ti sọ ọ́ di ìwé ìpìlẹ̀ fún ẹ̀kọ́ Kristẹni tó ní ipa lórí iṣẹ́ ọnà, ìwé kíkọ àti ẹ̀kọ́ ẹ̀sìn fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rúndún.